Hello Nigerians. Mo fẹ́ kẹ́ fún mi ní just 1 minute or 2 minutes. Today is 22nd of March 2026. As at earlier now, which is 21st, petrol is 1,240 naira per litre. Ní èní tó jẹ́ Sunday, ó ti di 1,340 naira per litre. Ẹ jọ̀ọ́ ṣé gọ́ọ̀mẹ̀ntì ló yí látàrí àná yẹn sáàrọ̀ yìí? Àbára wa. Àbáwa táwọn wà Nàìjíríà fúnra wa, àbáwa Nigerians láyìí. Ṣé rí olè ló sórí burúkú? Ní táwọn marketers ń dánwò lórí ọ̀rọ̀ epo kékeré kọ́. Ogun jà ní Iraq àti Israel, àmọ́ bẹ́ẹ̀. Ṣáwa ò ní crude oil tiwa. Ó sì jẹ́ pé epo tiwa gangan ó tún máa ń wọ́n. Àwọn other countries tó ń lé epo tí wọ́n lé epo kéré tó epo tí wọ́n wò wọ́n bẹ́ẹ̀. Àwa là ń fìyà jẹra wa. Aláìsí ti kọrin tán. Ó ní àwa ara wa là ń fìyà jẹra wa. Àwa ara wa là ń fìyà jẹra wa. Àwa ara wa là ń fìyà jẹra wa. Ṣé rọ wá ni? Àwa là ń fìyà jẹra wa. Torí èmi ò mọ reason tó jẹ́ pé every seconds òkè ilẹ̀ àwọn tí ò wà rówó ra ńkọ́, àwọn tó ń gọ̀kadà ńkọ́, situation wo náà káwọn máa wà. Nísìnyí gbogbo nǹkan máa wọ́n, oúnjẹ máa wọ́n, gbogbo everything máa padà wọ́n. Ṣé bẹ́ẹ̀ ni nǹkan mú wọlé fáwọn èèyàn? Àwa là ń fìyà jẹra wa. Mo ṣe lè pé yẹn tán sìn, mo jáde kúrò ní filling station yẹn, ọlọ́pàá kan dá mi rú, bàbá àgbàlagbà ni. Ojú mi le dọ́dọ̀ wọn ni. Mọ́tò ló ń gbé onífẹsẹ̀ rẹ̀ mọ́ lámì. Ọlọ́run ní ṣe ń kó sẹ̀ mọ́ lámì. Ọlọ́ ìlú ìbomú náà bá mo ti ń lọ tẹ́lẹ̀, ẹ ṣàdúrà mi. Ilé ìtọ́wà lọ́wọ́ wà kó mọ́ lámì. Bàbá tó ní pẹ́ ṣàdúrà ni o, ara ń kan gásà láre o, mo ṣe wá fún wọn lówó. Kéjì pé wọ́n bẹ̀rù olómi, àdúrà tí wọ́n ṣe mo fi fún wọn lówó. A police officer bàbá àgbàlagbà sọ yẹ kí wọ́n sọ̀rọ̀ àwọn dàfà lójú títì. Situation country náà ni. Bí wọ́n ṣe máa dúrà sí tó yẹ mọ́sálásí kan lọ́yẹ̀ kí wọ́n dúkò sí wọn mọ́sálásí àfàmì. Èso títí wọ́n wà tí wọ́n gbé mọ́ lọ́wọ́. Bẹ̀tí ń tán sọ Nàìjíríà dà ní ẹ̀ lọ́dọ̀ àṣà àdúgbò wa.